gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Friday March 6 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Èèyàn níràwọ̀ iná tó kanra yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún ìbáṣepọ̀ yín àtolólùfẹ́ yín. Ìbáṣepọ̀ yín àtolólùfẹ́ yín máa dùn alárinrin lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé olólùfẹ́ yín máa fìfẹ́ hàn sí yín dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn yìí máa bí ìdùnnú àbáyọ̀ fún yín. Ó sì ṣeé ṣe kó ṣe pé ẹ máa dunnú ẹ máa yọ̀ látàrí àṣeyọrí kan tó lólùfẹ́ yín máa ṣe lọ́jọ́ tòní. Tó bá ṣe pé ẹ ti ní nǹkan tó jọmọ́ partnership day tàbí nǹkan tẹ́ ti dàpọ̀ pẹ̀lú èèyàn bí iṣẹ́ tó ṣe pé ẹ̀ ń retí pé kó já sí rere, ó ṣeé ṣe kí àṣeyọrí wáyé lórí nǹkan náà lọ́jọ́ tòní. Ẹ support àwọn olólùfẹ́ yín lè ní, ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lè ní dára. Baby pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe pé ẹ máa fi yanjú àwọn iṣẹ́ kan tó wúwo lọ́wọ́ yín tó ṣe pé tí ń fẹ́ yanjú látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ wà well focus, ẹ ṣiṣẹ́ lórí àwọn kan tó ṣe pé ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn nǹkan tó ṣe pé ti ṣe pàtì látijọ́ mẹ́ta kẹ́ bójútó wọn kẹ́ ṣe wọ́n láti yọrí. Ẹ gbọ́dọ̀ fìrìndènì àbí fọ́ládọ́là lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa. Ó wá ṣeéṣe lọ́jọ́ tòní kọ́pọ̀lọpọ̀ ọ̀nà ìfẹ́ rí nígi pé bóyá fẹ́ máa rẹ̀yìn tẹ́ bá kan tẹ́ bá rí pó rẹ̀yìn. Ẹ rí dájú pé ẹ wá àkókò láti sinmi dáadáa, láti relax kẹ́tù tẹ̀síwájú nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ maintain ní balance láàárín ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ ìlera ara. Ọjọ́ tòní kò dára rárá tẹ́ bá kẹ́fìn àwọn ìlera kọ̀ọ̀kan láàgọ́ ara yín, kò dára kí ẹ neglect ẹ wulẹ̀ falẹ̀ mọ́ ló dára. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ẹ lè ṣe lórí iṣẹ́ yín ẹ ṣe, ẹ lo idea tọ́lọ́run fún yín, ẹ lo creativity yín lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà tayọ. Ìrínisí yín máa tayọ lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa dá yín mọ̀ sí mọ̀ nǹkan kíkan tẹ́ bá ń ṣe. Fi tẹpámọ́ṣẹ́ tẹ̀ ń tẹpámọ́ṣẹ́ lọ́jọ́ tòní àtàwọn ìdí àtẹ́fẹ́ lò yìí á ràn yín lọ́wọ́, á jẹ́ kẹ́ ríre gbámú, á jẹ́ káwọn èèyàn gba tí yín púpọ̀ tó sì jẹ́ pọ́jọ́ tòní ẹ̀yin fúnra yín máa ríra yín rí pé ẹ̀yin gan ní agbára, ẹ̀yin gan wà ní ipò kan. Lọ́jọ́ tòní ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àtàwọn ọmọ yín á dùn alárinrin tó ṣe pé ìfẹ́ àti ìdùnnú àtayọ̀ máa gbalẹ̀ láàrin yín púpọ̀. Ẹ fìfẹ́ àti àyà hàn sí àwọn ènìyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Iṣu tó ti wáyé láti ibi jọ́ mẹ́ta láàrin ẹ̀yin àti wọn ṣeéṣe kí gbogbo ẹ̀yin ọjọ́ pátápátá tó ṣe pé àlàáfíà máa tún gbalẹ̀ láyìíká yín, tó sì ṣeéṣe kó ṣe pé ìmáa bí kí ó wù yín púpọ̀ láti ṣàtúnṣe ilé, láti mójútó ilé kí ilé tún rẹwà sí kó tún dùn rí sí. Ọjọ́ tòní ẹ máa rí jinú lẹ́yìn tó sì jẹ́ pé ẹ máa ṣe lọ́nà tó ṣe pé á gbàgún régé tí á lè attract àwọn àlejò dáadáa. Lọ́jọ́ tòní kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ fi ìfẹ́ àti àyà hàn sí gbogbo ènìyàn pátá, kẹ́ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára. Ó sì dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí látàrí pé ìbáṣepọ̀ yín máa tún wọnú ara sí dáadáa lénìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Agreement kan tẹ́ ti ń wá kó wáyé látijọ́ mẹ́ta láàrin ẹ̀yin àtèèyàn. Bóyá ọ̀rọ̀ kan tẹ́ ti ń wá pé bóyá ẹ fẹ́ báyàn kan sọ tó ṣe pé ọ̀rọ̀ náà lè bí agreement tí ẹ̀ ń fẹ́ gangan. Ó ṣeéṣe kí yẹn wáyé lọ́jọ́ tòní o. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó ṣe pé ó ṣeéṣe kí ó bí àṣeyọrí lórí nǹkan tí ẹ ti ń fẹ́ láti bí ijọ́ mẹ́ta. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó dára púpọ̀, tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ agreement máa wà sí ìdí dáadáa téèyà sí bí ìdùnnú fún yín. Ẹ lo ọpọlọ pípé tọ́lọ́run fún yín, ẹ lo bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní lọ́nà tó lè gbà ràn yín lọ́wọ́ láti jẹ́ kí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyìíká yín lásìkò yìí kó rọrùn àti láti jẹ́ kí gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ kí ó wulẹ̀ tó yín lọ́wọ́ dáadáa. Gbogbo ọjọ́ tòní ọ̀rọ̀ ẹnu yín báyìí ó máa wà káṣí
tó ṣe pé á fìdí múlẹ̀ dáadáa. Ó dára kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ múra dáadáa lẹ́ni, kí ẹ dùn rí lójú, kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì bá gbogbo àwọn èèyàn tó súnmọ́ yín, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, akitiyan tẹ́ ń ṣe lọ́jọ́ tòní láti rí dájú pé ire owó wọlé. Ó ṣe ṣe kí akitiyan náà kí ó bíire o, kẹrí ire owó náà gbà mú. Ọ̀pọ̀ yẹn máa rí ire owó látara títẹpá mọ́ṣẹ́ tí ń tẹpá mọ́ṣẹ́ láti bíjọ́ mẹ́ta. Kódà tó bá ṣe pé àwọn bùkátà kan wà lọ́rùn yín lọ́jọ́ tòní tẹ́ ní lówó lé lórí, ó ṣe ṣe kí ẹ rí àwọn owó tó máa wọlé yìí kó ràn yín lọ́wọ́ láti yanjú àwọn bùkátà náà. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣe ṣe kí ẹ máa sọ àwọn owó kan tó ṣe pé ẹ yá látijọ́ mẹ́ta kí ẹ máa san ní àsanyanjú lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ọkàn yín máa balẹ̀ lórí ipò tẹ́ wà lọ́jọ́ tòní lórí ọ̀rọ̀ owó. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ṣọwọ́ náà, kí ẹ má ṣe náà àpà rárá. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní ẹ máa tẹpá mọ́ṣẹ́ láti rí dájú pé ìgbésí ayé yín ní ìdàgbàsókè. Ẹ máa falẹ̀ mọ́ ọ̀rọ̀ ara yín lọ́jọ́ tòní, bí ìgbà píkà yín yí padà kó dọ̀tún lọ́jọ́ tòní ló máa rí. Lọ́jọ́ tòní ẹ máa ṣàyìn dáadáa láwùjọ, tó ṣe gbogbo akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta láti jẹ́ ká yín ní ìdàgbàsókè. Ó ṣe ṣe kí gbogbo akitiyan yẹn kí ó padà bíire, kí ó padà bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín, kó padà rí bí ẹ ṣe ń fẹ́. Lọ́jọ́ tòní ẹ máa nídìí pàtàkì tára yín á fi yá gágá pé kẹ́túbọ̀ máa tẹ̀síwájú, kẹ́túbọ̀ máa push ẹ̀. Ọjọ́ tòní kẹ́ rí dájú pé ẹ falẹ̀ mọ́ ìdàgbàsókè yín yẹn gangan, kẹ́ sì falẹ̀ mọ́ lè rárá yín náà pẹ̀lú. Ẹ má sùn láì tọ́nà sùn rárá lẹ́ni, ẹ má wọṣọ dúdú birimù látòkèdè lẹ́kọ̀ọ́ dára. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe lọ́jọ́ tòní kí ẹ ní clarity lórí àwọn èròǹgbà tẹ́ ti ń rò láti bíjọ́ mẹ́ta tó ṣe é pé confusion ti wáyé lórí rẹ̀. Ọjọ́ tòní ẹ máa understand àwọn kankan tó sì jẹ́ pé ẹ máa mọ decision tẹ́ fẹ́ take, ẹ máa mọ nǹkan tó dára jù láti gbé nígbésẹ̀ ní àsìkò yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn, tó sì jẹ́ pọ́jọ́ tòní á ṣe yín bí ìgbà pé kẹ́ ṣe àwọn nǹkan tó ṣe é pé á bí ìpòpadà rere fún gbèsè ayé yín. Nínú ọkàn yín náà ẹ máa rò nípa ọ̀nà tẹ́ lè gbégbà tí nǹkan máa yí padà dáadáa fún yín. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ó dára kí ẹ wà lẹ́yìn nìkan. Tẹ́ bá wà lẹ́yìn nìkan ní ìdákọ́kọ́ kí ẹ meditate, èyí lè ràn yín lọ́wọ́ láti ní clarity dáadáa nípa àwọn nǹkan tí ẹ ń fẹ́ fún ìyípadà yìí. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léyàn rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ dára. Bẹ́ẹ̀ sì ni kí ẹ finú tọ̀hún tó ń sọ sí yín lọ́kàn pé ju kí ẹ finú tẹ́nikẹ́ni lọ lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́. Ọ̀rọ̀ owó ire wọlé fún yín dáadáa lásìkò yìí, bóyá látara àwọn kọ̀ọ̀kan tẹ́ ti kówó lé lórí látijọ́ mẹ́ta tàbí iṣẹ́ kan tẹ́ ti ṣe látijọ́ mẹ́ta. Àwọn nǹkan tó dà bí nǹkan tẹ́ ti ń gbèrò pé kó da kó bọ́ sójú ọwọ́, ó ṣeé ṣe kó bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín lọ́jọ́ tòní kẹ́ ṣàṣeyọrí lórí rẹ̀, tẹ́ sì máa bí kí àwọn èèyàn bá yín dunnú kó bá yín yọ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé àwọn tó gbà yín ká wọ́n á dúró tì yín, wọ́n á support yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni, ẹ wà ní ìdùnnú, kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kẹ́ experience ìpòpadà ọ̀tun, kẹ́ experience àṣeyọrí láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní, tèyí sì ń túmọ̀ sí gbogbo àwọn plan yín, àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ fún dáadáa ìdàgbàsókè iṣẹ́ yín. Ó ṣeé ṣe kí àṣeyọrí wáyé lórí rẹ̀. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ tún wà ní ipò tó tún ju ipò tẹ́wà tẹ́lẹ̀ lọ, tàbí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ oṣù kí wọ́n fún yín promotion sí. Ọjọ́ tòní jẹ́ tó dára púpọ̀ fẹ́yìn tó ṣe pé ẹ ti ń wá iṣẹ́ láti bíjọ́ mẹ́ta, tẹ́ ti ń submit application káàkiri. Ó ṣeé ṣe kí ẹ padà rí iṣẹ́ lọ́jọ́ tòní o, tó sì jẹ́ pé ọ̀pọ̀ yín tẹ́ tún ń retí contract lọ́tùn lósì. Ó ṣeé ṣe káwọn contract kan click fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàyè iṣẹ́ fún yín. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ẹ dúpẹ́ kẹ́dúpẹ́ pé òkun látàrí pé àwọn opportunity kan máa wáyé lọ́jọ́ tòní látòkè òkun tó ṣe é pa ràn yín lọ́wọ́ rẹpẹtẹ. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ara yín máa yá gágá púpọ̀ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ọ̀pọ̀ yín sì rí ó ṣeé ṣe kí ẹ ní ìmọ̀ nípa àwọn kankan nípa ìgbésí ayé yín. Ọ̀pọ̀ yín sì rí ẹ tún máa ráwọn advice kan látọ̀dọ̀ àwọn tó ṣe é pé wọ́n ní ọgbọ́n tí wọ́n ní òye jù yín lọ tó ṣe é pa ràn yín lọ púpọ̀. Ọ̀pọ̀ yín náà sì rí ó ṣeé ṣe kó ṣe pé gbogbo nǹkan tẹ́ máa fẹ́ náà ní kẹ́ ẹ free. Ẹ máa dàbí ìgbà pé kí ẹ lọ gbafẹ́, kí ẹ jáde, kẹ́ free, kẹ́ travel, bẹ́ẹ̀ ló máa rí tó sì jẹ́ pọ̀pọ̀ yín máa rìnrìn àjò lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín tó ṣe pé bóyá ẹ ní issue tó jọ mọ́ ti court case tàbí ẹni legal case ó ṣeé ṣe kí ẹ wà fífọ́ọ̀dì lọ́jọ́ tòní kó ṣe pé ẹ̀yin báyìí ni ẹ máa jàre wọn lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn léni kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ní òmìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá bóyá fẹ́ dá kò sí wàhálà. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ìgbésí ayé ti fẹ́ yí padà ó ti fẹ́ yí padà ó ti fẹ́ dọ̀tun. Ire máa wọlé fún yín. Àwọn oore tó ṣe pé òṣìṣẹ́ fún ṣeéṣe kó wọlé lọ́jọ́ tòní. Nǹkan bí ìfà ṣeéṣe kó wọlé lọ́jọ́ tòní. Ẹ máa wà lọ́kì dáadáa lọ́jọ́ tòní. Pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ òní àwọn nǹkan tó dàbí nǹkan tẹ́tíjọ díìlì pẹ̀lú yàn tẹ́tíjọ síìlì pẹ̀lú yàn ó ṣeé ṣe kí ẹ ríṣẹ́ yín lọ́jọ́ tòní tàbí kí gbogbo ẹ̀ kó já síre lọ́jọ́ tòní tá sì bí ìdùnnú fún yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é gbódàkẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ pẹ̀lú olólùfẹ́ yín látàrí pé ìbáṣepọ̀ yín lọ́wọ́ ìrọ̀lẹ́ òní ó ṣeé ṣe kó lékenkà pẹ̀lú yígo inú jinlẹ̀ nípa ọ̀rọ̀ gbésí ayé yín. Ó ṣeé ṣe kí ẹ fi mọ àwọn kankan tó ṣe é pósù lè bí àyípo padà fún gbésí ayé yín. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa rí àwọn àǹfààní kan jẹ bóyá ẹ ti ń béèrè lónù láti ibìkan látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí lónù náà kó wọlé. Ṣùgbọ́n ní pàtàkì ẹ falẹ̀ mọ́ṣẹ́ kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní náà torí gbámú. Ẹ gbọ́dọ̀ rìnrìn rú léni. Ẹ free mind yín kí ẹ wà positive dára. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.